Adébáyọ̀ ọ̀gá mi ni àfáà mi ni ọkọ mi Ọlọ́run ní jẹ́ kó rí yín ọ̀dàlú. Wọ́n sì mú lè bàbá wa fọ̀ntà lọ́wọ́. Gbogbo ẹ̀tọ́ bá fẹ́ kí òní tòun lọ dáa kó tún ọmọ aláàmì ṣe. Ẹ̀mí sọ fún bẹ̀rẹ̀ ayé o. Àkọ́kọ́ ń bẹ̀. Àtọ́wà. Ẹ̀dá tètè máa padà síbi tútù bá. Bí padà ibẹ̀ làṣeyọrí wà. Bẹ́ẹ̀ kọ́ ní Ọlọ́run lónìí, ọba tó ní ilé rẹ̀ ọkọ̀. Bẹ́ẹ̀ni akọ̀ tó lò wọ̀ pọ̀, Ọlọ́run pọ̀. Ẹ wá kọ́ kẹ́ ẹ fi máàkì rẹ́jísítà. Ẹlẹ́ẹ̀kejì, bá a bá ti múra. Ká takú sórí iṣẹ́ dáadáa. Ẹ má dàbí àwọn olóyè kan tí wọ́n fi mọ́tò lè dá. Tí wọ́n wá sọ fáwọn tó fi mọ́tò lè gbé. Sẹ́mi sọ fún onítàlẹ̀ pé mi ò tó yẹ àbí ní ọtí kẹ́ẹ̀tì wá bá mi. Kì í sọ̀rọ̀ ẹnu o, kì í ṣe ìlú yìí ó jìnà. Ní gbọ́dọ̀ lọ sọ spíkà kalẹ̀ lórí ilé rẹ̀. Ṣùgbọ́n ojú gbogbo yín ló tutù sínú ilé Ọlọ́run. Ẹ̀dùn ní lọ́sẹ̀ rẹ̀ ó di méjì. Ẹlẹ́kẹta. Ẹ wá ń ná inú ẹ̀dá wà lónìí. Ọlọ́run máa tó fún yín. Àwọn tẹ́ ẹ sì kó wá bí ilé mi. Léèyàn. Ẹ jẹ́ wọ́n náà. Kò ní kẹ́ ẹ má gba àkáǹtì tí lórí wọn. Àwọn gẹ́gẹ́ tó wá ní ìwọ́. Ẹ pè wọ́n fún ọjà oríire kí wọ́n wá ná. Bọ́dà délé tẹ́lẹ̀ bí ìbá ń ná lónìí, ó lè gbọ́ sápò lọ́dún Ọlọ́run tí òfin kò bí Ọlọ́run mọ́. Ẹlẹ́ẹ̀kẹrin. Káwá ní àgbémọ́ra. Àgbémọ́ra ó ti sùúrù lọ. Àsọ́gùrù orígun sùúrù kan. Endurance lẹ́yìn olóògbé ń pè é. Irú ẹ̀ là ń lò ní Mọ́kà tí òfin sí dà. Ẹ̀kọ́ tí Mọ́kà kọ́ wa nìkan ó tó lo gbogbo ayé. Ẹni tí ìṣẹ̀lédè ẹni tó mọ̀ ní ẹ̀jọ̀ bí ẹ̀jọ̀ gbàdúgbò ẹ̀jọ̀ gbẹ́nu ilé ẹ̀ sì jọ gbé fóbi lu oṣù kan òṣìṣẹ́ kankan tí wọ́n wà ní ìgbàgbọ́ nìkan. Ẹ̀ kò wá di ọ̀rẹ́ bọ̀. Kò sí tá a fẹ́ mú lọ bẹ̀yẹ tó tó àgbémọ́ra lọ. Ẹ̀yin olóyè, ìtẹ́ ẹ fẹ́ tó lè lé lórí lónìí. Ó ṣe pàtàkì o. Àwọn ẹ̀kútẹ́ ẹ̀ sì tó lè lé lórí. Ẹ rí nǹkan tó kàn yín bọ̀. Àbí ká lọ́ba ní sòdodo ọ̀rọ̀. Ẹlòmí ò ní tó lè, ó sì lè bòlè jẹ́fẹ́ ní tó tó lè. Ẹnìyàn wọ́n sì máa sáré sọ̀rọ̀ ṣé torí tí wọ́n tó lè náà ni ibi ọ̀pá nínú ẹ̀ sọ gbọ́kọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́sọ bẹ́ẹ̀ ẹ̀ tẹ̀lé mọ́lẹ̀ àárín àfirú wọn kòkò lọ́dọ̀ ọba tó lè wá. Nítorí pọ́nmọ́ ní ọba yín fèsì. Torí lọ́tà àpèlé tá à ń gbowó lọ́wọ́ yín owó ọ̀yọ́dún pẹ̀lú o. Ẹ̀dà tèmi náà. Kò ní torí yín bàjẹ́. Mọ́sálásí wa nípò adé oríta lọ́wọ́. Ẹgbẹ́ kí gbogbo ọkọ̀ tí ń lọ tí ń bọ̀ kí wọ́n kí Ọlọ́run kú sí lára yín. Ẹ múra ẹlẹ́ẹ̀karùn-ún àti ha. Ìgbìyànjú ẹ̀mẹ́tì ojú ìgbìyànjú kẹ̀kẹ́ òní mo fẹ́ fi bá yín sọ̀rọ̀. Ìbú ajé kèésì nínú lọ́sílásí tí wà náà o. Kèésì àná o. Tòlẹ́lẹ náà ní yàrá kan lẹ́gbẹ̀ẹ́ o. Kìí ṣe jẹ́ ẹ̀ka. Tí ń túmọ̀ sí pé ìtẹ́ ẹ̀rí gbàgbọ́ nù àwọn ọlọ́run. Ìtẹ́ wa pè ní jihad. جاهدوا بالله حق جهاده. Àwọn àfáà ni mo bẹ́ẹ̀ dojú kọ 1 + 5 6
4 plus 1, 5. 3 plus 1, 4. 2 plus 1, 3. 1 plus 1, 2. Our data pé 5 minus 0. 0 náà lẹ́bàá náà. Gbogbo tí mo fi ní wà jihad. Òkú ẹ̀sìn Islam márùn-ún. Gbogbo òkú ẹ̀sìn Islam márùn-ún yìí tí ọ̀bá ti lè sí jihad nínú márùn-ún kò ní wọlé sọ̀rọ̀ ọ̀gá tó lè wà. Ẹ má yọ jihad sílẹ̀. Ẹni tó lọ ń kírun tí ò ṣe jihad irú ni o lè gbé. Sẹ́ni tí ń kírun ọba jihad kì í ṣe. Ìnáwó dìde ìka ẹlẹ́ni. Ẹni tí ó gbàwẹ̀, ẹni tí ó yọ sàká, wọ́n dáfà tó ọba fẹ́ ṣe. Jihad lànà bí tú fún àwọn sọ̀hábà. Lákòókò ìbú nàá. Nasrun minallahi wa fathun qarib. Ìgbà tí wọ́n fi ànábì wa Muhammad. Wa ukhra tuhibbunaha. Báwo ni tí wọ́n bẹ̀ yìí? Nasrun minallahi. Wọ́n ní òkúrọ́ tó ń pariwo yìí kí ni túmọ̀ òkúrọ́ gẹ́gẹ́. Wa ukhra tuhibbunaha. Ànábì mi jihad ni. Nasrun minallahi wa fathun qarib. Ẹ̀yin bàbá tẹ fẹ́ jẹ oyè lónìí. Bashiril mu'minin. Jihad kẹlẹ ṣe.